láyéláyé mi ò ní gbọ́, láyéláyé mi ò ní gbà. Bí ó bá ṣẹ̀wọ̀n kódà tó bá gba kọ́fẹ̀ yẹn tí àgbà wọn á fi tì torí pé ẹ̀jẹ̀ ti ṣàn jù. Ọmọ Yorùbá èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, èmi ẹ̀wẹ̀wẹ̀. Ọwọ́ bàbá Tinubu ti tẹ Abdulsalam according to ohun tí wọ́n rìpọ́tì, mo máa pè ẹ̀ fún yín. Ọwọ́ bàbá Tinubu ti padà tẹ Abdulsalam, kábíyèsí Elédùmarè. Inú jìn ọmọ Yorùbá. Tó bá sọ pé inú àwọn èèyàn jìn, Abdulsalam ló yẹ kó fi ṣe example according to nǹkan tí wọ́n ló ṣe yìí. Àtijọ́ ọjọ́ ìlà ti ń pariwo pé wọ́n ń pa wá nílẹ̀ Yorùbá, wọ́n ń jí wa gbé, wọ́n ń gba ransom, wọ́n ń ṣoríṣiríṣi. Tàwa civilian àti ẹ̀kéré ojoojúmọ́ ló fi ń pa àwọn àmì bíi ẹran, ojoojúmọ́ ló fi ń pa àwọn sójà bíi pé wọ́n ti ẹ̀ jẹ́ nǹkan kan. Àṣírí ti tú o, àṣírí ti tú. Kódà tí bá fẹnu mi sọ́tàn màá wá play evidence bí tí mo ti gbọ́ fún yín. Gbogbo ohun tí mo fẹ́ sọ nínú fídíò is allegedly. Ìtí mo dẹ̀ tún sì máa sọ allegedly tó dífá fún pé gbogbo ohun tí wọ́n ń sọ yìí kò ní sí pé mo rí, ṣùgbọ́n ààrẹ ẹni tó gbójúgbóyà tó jáde síta tó wá sọ. A lè sọ pé irọ́ ló ń pa, a lè sọ pé irọ́ ló ń pa, torí ẹni tó jáde tó wá sọ orúkọ bẹ́ẹ̀ yẹn tó gbọ́n ó mọ̀ pé Abdulsalam kì í ṣèyàn ìkéré nílùú yìí. So tí ó bá rí kò ní sọ débi tó tún máa wá sọ lórí social media. Now inú nǹkan tí bàbá yìí sọ ó jẹ́ ká mọ̀ wípé gbogbo helicopter tó fi ń gba ransom, tó fi ń kó iṣẹ́ wọlé fáwọn Fúlàní nínú igbó, wọ́n ní Gúnmi ló ń lù ú. Wọ́n dẹ̀ sọ wípé Abdulsalam ló láwọn helicopter yẹn, Gúnmi dẹ̀ ló fi kó àwọn nǹkan yẹn wọlé. Ó yà ìlẹ́nu, ó yà èmi náà lẹ́nu. Eléyìí ṣe defamation, mo máa ẹni tó sọ gangan mo máa play ẹ̀ fún yín, gbogbo àjọ máa fetí wa gbọ́. Ẹ̀yin náà ẹ wò ó, kéèyàn torí owó àbí kéèyàn torí òṣèlú tàbí kéèyàn torí agbára kó wá torí ẹ̀ kó gbé nǹkan tá máa fi máa tí wọ́n á fi máa jẹ́kẹ́jẹ́ ṣàn kalẹ̀ nítorí owó, nítorí agbára, nítorí pé fẹ́ dá ìjọba bàbá Tinubu. Ẹ̀yin olórí burúkú Fúlàní ẹ wá sowọ́ papọ̀, gbogbo yín wá ń dáná sí bàbá yẹn lábẹ́. Ohun tí wọ́n bí aláya yín dákẹ́ ṣe nígbà tí Buhari wà ń bẹ̀, ohun tí ẹ ò pẹ́ ẹ lásán ẹ sọ fọ́dún mẹ́jọ tí Buhari fi wà ń bẹ̀, torí pé ẹ fẹ́ rọ bàbá Tinubu lóyè, ẹ fẹ́ yọ wọ́n. Kò bá jẹ́ ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn army general kan tí wọ́n wá láti ilẹ̀ Haúsá ni wọ́n ti gbìyànjú láti yọ bàbá Tinubu kúrò lórí oyè. Ọmọ pọ́tọ̀ ni Buhari, ọ̀tọ̀ ni Yar'Adua. Wọ́n ti gbàgbé pé ọmọ Yorùbá tó fẹsẹ̀ kẹta múlẹ̀ òun ni bàbá Tinubu. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá ṣé tó bá jẹ́ lóòótọ́ o, ṣé Abdulsalam tó ti jẹ former head of state tó ti rúlù ìlú ìrí, ṣé òun ló yẹ kó máa ṣe? Èmi ò tí gbà. Ṣé òun ló yẹ ká bá nǹkan báyìí lọ́wọ́ ẹ̀? Ẹ̀yin èèyàn wá kílẹ̀ rí sọ́rọ̀ tí mo sọ yìí, ẹ já pàdé ní comment section. Ṣé lóòótọ́ ṣó lè rí bẹ́ẹ̀ àbí wọ́n kàn ń parọ́ mọ́ ni? Torí nígbà tèmi gbọ́rọ̀ yẹn mo wà shock because àtijọ́ ọjọ́ yìí Abdulsalam ò sọ̀rọ̀, kò dá sí politics Nàìjíríà, kò ṣe anything. Ẹni tó dẹ̀ sọ̀rọ̀ ìkéde rí tí ó bá lẹ́rìí kò kì í sọ̀rọ̀, tí ó bá ní evidence kò kì í sọ̀rọ̀. Wòlíì Ọlọ́run ni, kò sọ pé òun ríran o, ó sọ pé wọ́n lò as in like direct speech. Ó sọ, ó fìdí ẹ̀ múlẹ̀. Kó máa dàbí pé atótónu tèmi náà ti ń pọ̀ jù. Ẹ jẹ́ sáré torí èyí wá ti máa ń kọ̀pì máa sọ̀rọ̀ kúkúùkù ó ti máa ṣe kinní kan jù. So fún di èyí ẹ jẹ́ sáré play báyìí kí n bá jọgbọ́. Now ẹ ká jọgbọ́. So they call them Kaba, a foolish person. You are calling Gumi Kaba, working for Abdulsalam. They use an helicopter to go and collect ransom. Chembo. In Kwara. Pastor Tibet, Prophet Tibet. You use an helicopter to drop me a rifle inside the forest everywhere. You call this people Kaba? Oh, the power. Has failed. Yes. They are going to beg for forgiveness.
again we want to know. Yes. They need to explain this to us. We are three in Nigeria. That is it. That is Hausa, Yoruba. And they have made a meeting before, after the Civil War, that Igbo will not rule this country again. And that, all right. Ordinarily, people will say that Bọ̀bọ̀ ìlú it is a normal fídíò yẹn thing, rẹ̀ kẹ́kẹ́ bá yọ gbọ́. but that is not the way it's supposed to be. Now, let me draw your attention to this. Abu Salami is a very powerful person in Nigeria. Yes, In no fact, doubt he's the about one that. that removed the constitution that Nigeria has. Let me just put it in that way. And in that constitution, anything about Christianity was removed from the constitution. Yes. And they put Sharia They almost placed 72 Islam. times in the Nigerian constitution. So there was a plan, there is also plan ahead about everything that is going on. Talking about this helicopter, if Abu Salami is still denying that he's not the owner of this helicopter, because if you capture the helicopter up, you can't get the accurate number, you can't helicopter number, you can't prosecute it, you can't prove it, you can't take it to court, because the first thing they are going to ask you is where is the number of the helicopter. Yes. I told you how we captured helicopter delivering weapon in Kwara State. That was Yes. last year. The footage, everything, the helicopter, you can see and know the owner of the helicopter. But when we sent it out, you know what they require from me? Bring the helicopter number. And there is no how you can zoom it to capture the helicopter number. There is no how. When Catholic students were kidnapped, 300 of them, that night they caused us to believe that terrorists are coming to kidnap them. They came with the helicopter as well. But you know the distance where the people capture the helicopter is far. The number of the helicopter we could not get it. So this thing just continue like this. And how can, in a so-called sovereign nation, terrorists will be working with helicopter? In Enugu State, helicopter dropped terrorists before they slaughter people at a time. I reported it. Just go to Google like terrorists use helicopter in Nigeria by go to every attack that happened with helicopter, I report it. I don't wait before reporting all those things because these are sensitive issues. Ẹ máa gbọ́ o, tẹ bá gbọ́rọ̀ tí máa yìí sọ dáadáa, ó sọ̀rọ̀ kan bẹ̀ yẹn. Ọmọ Yorùbá ẹ ká jára wa. Tẹ bá rántí ọ̀rọ̀ yẹn dáadáa nígbà tí wọ́n wá kó àwọn ọmọ skul lẹ́jọ́ mẹ́ta ní Catholic Church. Ṣé bàbá wa mì wọ́n sì kí gbogbo bẹ́ẹ̀sì yẹn. Kọ́ọ̀lù kan kọ̀ wọlé hello kí gbogbo àwọn àmì tó wá bẹ́ẹ̀ kọ́ fi bẹ̀yẹn sílẹ̀ helicopter kan bọ̀ wá jí àwọn ọmọ gbé bó ṣe sọ ní síbẹ̀. Lóòótọ́ báwa mi yẹn ṣe lọ kò tó 1 minute the same helicopter tí wọ́n ní the same helicopter náà ni tọ́rí tó ń deliver weapon sínú gbóhùn kankan òun náà ni wọ́n tún rí tó dẹ̀ tó hùwù wálẹ̀ díẹ̀ wọ́n dẹ̀ park gba ọmọ sukùl tí wọ́n fẹ́ jí gbé àwọn bọ́lẹ̀ wọ́n ká ọmọ sukùl yẹn kọ́kọ́ wọn helicopter wọ́n dẹ̀ lọ. Number 1 tí wọ́n bá fún helicopter ní clearance kò lè fò lókè tó bá kí ń ṣe helicopter tí ìjọba ìlú yìí mọ̀ sí ta ló fún ní runway báwo ló ṣe fò ta ló ń communicate pẹ̀lú ta ló make call yẹn dè níyì àìtí rí answer sí but lọ́kàn tèmi o mi sọ pé generally o èmi ti rí answer sẹ́ni tó make call báyìí tó bá jẹ́ lóòótọ́ o Abdulsalam ló ní helicopter yẹn kó má jẹ́ òun gan lára àwọn general ló máa ní helicopter yẹn individual ò lè ní helicopter tó wá yẹn ẹ rí pé helicopter yẹn àwọn official helicopter ni kò ń ṣe commercial helicopter commercial wà official wà presidency wà governor oríṣiríṣi set ní àwọn helicopter tẹ̀ ń wò yẹn ìmí wà ní wọn tó pè ní chopper ó pọ̀ oríṣiríṣi microphone sorry ó pọ̀ oríṣiríṣi tẹ́ bá lọ wo èyí tí wọ́n fi operate nílẹ̀ Yorùbá yìí it's all the same thing kò sí yàtọ̀ kankan níbẹ̀ kò sí yàtọ̀ kankan níbẹ̀ ìyẹn lè fi máa mọ̀ wípé àwọn ará bíi wọ́n mọ tó ń ṣe they all knew what they are doing wọ́n lọ́mọ tí wọ́n ń ṣe òun làwa ọmọ Yorùbá ṣe gbọ́dọ̀ tọ̀tọ̀ wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá ká tètè kúrò láàrin àwọn wèrè wọ̀nyí
àwọn eléyìí tẹ̀ ń wò yìí kòkòrò ajẹnu ìbànújẹ́ ni wọ́n sì nídìí kí nǹkan da bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn northern elders àwọn the original real Hausa indigene wọ́n ti ń sunkún sí Sunday Igboho lọ́rùn èmi mo sọ bẹ́ẹ̀ fún yín wọ́n ti ń sunkún sí Baba Akintoye lọ́rùn ọ̀nà kọ́ ṣàánú àwọn kọ́ gbà àwọn lọ́wọ́ Fúlàní kódà wọ́n ti fún àwọn Fúlàní ní 14 days kẹlẹ́wọ́ the last video tí mo ṣe kí tó ṣe lè with evidence wọ́n ti fún wọn ní 14 days pé àwọn ò fẹ́ rí wọn kọ́ sọ̀rọ̀ lẹ́ni wíì mọ́ on behalf of north wọ́n lè jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé àwọn ò kì í ṣe àrèwá o àwọn Fúlàní ni wọ́n ń lo àrèwá lóye jẹ́ pé anything tó bá ń bọ̀ látọ̀dọ̀ ìjọba àrèwá ló lọ àwọn Fúlàní nìyẹn wọ́n ní èmi wá ń béèrè lọ́wọ́ wọn wípé how come láti 1960 tí wọ́n ti hand over Nàìjíríà lé àwọn èèyàn lọ́wọ́ báwo lè wá jẹ́ pé àwọn Fúlàní ló wá ń jẹ tẹ́yà Haúsá tẹjọ́ mọ́ nílùú gan tẹ́ẹ̀rí kọ̀ọ̀kan jẹ létà làásìrí wá tú sí wa lọ́wọ́ wípé religion ẹ̀sìn àti ṣẹ̀ríà ni wọ́n fi gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ àwọn Haúsá nísìnyí báyìí àwọn Haúsá ti yarí wọ́n náà ò fẹ́ isba police mọ́ ní gbolẹ̀ Haúsá wọ́n náà ò fẹ́ ṣẹ̀ríà mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ ẹ lọ ṣèwádìí torí pé kí ni kódà wọ́n ti declare support fún Baba Tinubu because tẹ́ bá wò dáadáa Baba Tinubu ló fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà lágbára láti lè sọ̀rọ̀ lẹ́nìí àwọn Fúlàní tẹ́ ń wò yẹn àwọn ló kéré jù ní Nàìjíríà gbogbo àwọn ìlú oríṣiríṣi ìlú tí wọ́n ń ṣe north wọ́n fi agídí kó wọn sábẹ́ north títí dé Kwara tí ó bá ṣe pé èèyàn yí lórí ìkìrù Kwara yẹn kọ́ máa pè ní north central can you imagine ẹ wo bí ilẹ̀ Haúsá ṣe jìn sí Kwara state sí kọ́ máa pè ní north central ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́pẹ́ Baba Tinubu wọ́n ti gbé kó ní north central láìpẹ́ láì jìnà ẹ̀rí confirmation tí mo sọ yìí now àsìkò àti sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá láwà yìí bọ̀ èmi ò rò pé ó jẹ́ ká etí sáré sowọ́pọ̀ pọ̀ láwùsá for now ká kọ́kọ́ wò wọ́n dáadáa ná tó bá tàbí káwa tí ọkọ̀ já fúnra wa ná tọ́lọ́ ń bá wa tètè jẹ́ kíkọ́ tá a fẹ́ kó bọ́ sí then àwa lè padà lọ ká lọ gbà wọ́n lọ́wọ́ Fúlàní torí pé àtàwùsá àti Fúlàní àmọ́ yàtọ̀ láàrin wọn mọ́ àyàfi àwa kọ̀ọ̀kan tá gbá Haúsá la lè sọ pé Fúlàní ló ń sọ̀rọ̀ yìí Haúsá ló ń sọ̀rọ̀ yìí a normal person tí ó gbọ́ èdè kọ̀ọ̀kan náà àwọn èdè wọn ó máa believe pé Haúsá ni gbogbo wọn náà kí tó wá bọ́ sí pele kejì tó bá mi lẹ́rù jù ọmọ ìwé má gbàgbé o mo sọ fún yín ilé tí mo wà wọ́n ti lọ́wọ́ agbára fún mi wọ́n ti ta lé yẹn kò sí èmi nìkan mo wà ń bẹ̀ gbogbo àwọn tenant wọ́n dẹ̀ fún wa wò láì fún wa ní kọ́bọ̀ owó dẹ̀ pọ̀ lọ́wọ́ èmi báyìí èmi fúnra mi ti arrange àwọn owó kan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìyá àti bàbá tó ń náwó sí mi lọ́tún lọ́sì nísìnyí báyìí owó tí mo wá ti já sí 800,000 báyìí láti 1.2 tí mo dárúkọ ń jẹta 800,000 naira lókùtà ń wá báyìí ká pápọ̀ normal on the 20 ni wọ́n fún mi dà now ṣé iná rí bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé any moment from now wọ́n lè gbọ́dọ̀ pàdé kọ́díkọ́ da gbogbo àwa táyì ti jáde síta àwa méjì nìkan kọ́ la fún mi yẹn gbogbo àwọn ìyókù ti lọ ẹ sọpọ́ọ̀tì mi ẹ má wò mí níran ẹ ṣíjú àánú wò mí ibi tí mo wà ẹ̀gán wà very very dangerous fún life mi with so many things tí mo ní proof tó yẹ tí mo ti rí ẹ má yẹ kó nígbà tó bá ká mi mọ́lé tó bá pa mí mọ́lé tàbí tí tó bá lọ ṣe jàǹbá mi fẹ́ fi gbẹnu sọ̀rọ̀ fún mi lẹ́ẹ̀ṣà máa ní ọmọ yẹn dẹ̀ ṣèyàn o ẹ ká fi kọ́ wọ́n jẹ́ sáwọn ìlágbára olórí ò ní jẹ́ tèmi kò ní jẹ́ tiyín àsìkò tí mo wà láyé ẹ fìfẹ́ hàn mí ẹ sọ̀pọ́ọ̀tì mi mo mọ̀ pé Ọlọ́run lè ṣe kéèyàn kan ṣokó sẹ́ẹ̀lì tó ní ta ọ̀tún kù tí mo wà ẹ sọ̀pọ́ọ̀tì mi ẹ má wò mí ràn lágbára Ọlọ́run kọ́ Ọlọ́run ní dá yín dá bùkátà yín ẹ ṣàánú ẹ má wò mí níran 02141687040 02141687040 GTB Williams Olúwatósìn làwọn ẹ̀ máa rí lórí ẹ̀ 02141687040 ẹ̀ ṣàánú GTB Williams Olúwatósìn làwọn ẹ̀ máa rí fẹ́ẹ̀ tí wọ́n fẹ́ gbé polówó ọjà fún àtàbẹ́sẹ̀ mi sí ti ibẹ̀ sẹ́ni lórí ìlú fún mi ẹ̀ láti
balance nìkan ni mo ti máa ń kí ní bá ti wọnú app mi GTV ò kì í show history mọ́ nínú application ìwà lè sọ bí àtọ̀dọ̀ mi nìkan ni o bí a pè mí sí níta I don't know gbọ́ àkáǹtì mi ò kì í show history mọ́ so ẹ jọ ẹ ṣàánú máa wò mí níran ẹ má jẹ́ kó fi mí bu yín ẹni tèrè ìdí tèrè á pé ohun ta fẹ́ that is that about that oh sorry phone number mi 081 76 03 4216 081 76 03 4216 ìyẹn wà available for now èyí tó wà available bye ni +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70 ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń bú mi máa bí fine bara ló ń ṣe ọlọ́run ló mú ẹ ṣìbá ní kó wá ẹ̀ṣẹ̀ gidi ẹ̀ṣẹ̀ kìíní kan tó bá mọ̀ kó sì ní interest ààyè ẹ̀ sì sílẹ̀ o kìíní kan kìíní kan o mo sọ mo lọ́lọ́run tí mò ń sìn kò ní dójú tì mí ṣùgbọ́n ọlọ́run ló ṣe láti bí abi 1.8 million tí ọlọ́run dẹ̀ ṣe débi tó dé yìí àbá ọ̀kọ́ lọ́wọ́n á ṣe parí mi ní ẹ bá gbà bọ̀dẹ̀ fọmọ Yorùbá tó pé mò ń wo láyéláyé kò sí náà jẹ́dá àbí rẹ̀ ní síbẹ̀ àwọn ọmọ ẹran parí ní àná ìdájú gbogbo wọn ní ìtumọ̀ fún wọn. náà kí tó bọ́ sí pèlè kejì lára àwọn ibi tẹ́rù ti bà mí tí mo sọ fún yín wọ́n mú ọba Tinubu tẹ Abdulsalam fún ẹ̀sùn ńlá tó tóbi bẹ́ẹ̀ yẹn wọ́n wá ní Sultan àtàwọn kọ̀ọ̀kan wọ́n kóra wọn jọ wọ́n ṣẹ̀ṣẹ̀ ẹ̀rọ fi sílẹ̀ ẹ̀rọ ṣe kéde kẹ́kẹ́dígá bàbá Tinubu ya ipò sí tó jọ nígbà tá a ṣèwádìí ọmọ olódòdó ẹ lọ máa fẹ́ yín wọ́n ti àgbálẹ̀ ọkọ̀ọ̀kan kọ́ máa bá ti wọn lọ tó bá jẹ́ lóòótọ́ tó bá ti wà guilty ẹ lọ fẹ́ yín wọ́n ti àgbà tó bá fẹ́ yín wọ́n ti àgbà wọ́n á pọ̀ sí ní o mo rí kan náà tó gbé jáde lẹ́jọ́ mẹ́ta tó ní ìbá repentant Boko Haram baba Tinubu like seriously àwọn tó yẹ kẹ́ ní kọ́ lọ fi ẹ̀yìn wọn tí àgbà tàbí kí wọ́n fún ọ ní ẹ̀wọ̀n gbére ṣe ìgò dáadáa ṣá àwọn tẹ káwọ́wọ́ tẹ́ ń wò kọ́ máa ṣe kọ́ tó ń ṣe tó bá yá àwọn náà máa padà gbógun tì yín o baba Tinubu àwọn ọmọ yìí yóò máa padà gbógun tì lọ́jọ́ iwájú ẹ tètè díjú kẹsì nǹkan tó yẹ kẹsì nísìn kẹ má jẹ́ kí sọ̀tà ṣokoto kó fórí burúkú ẹ̀ fi rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ fi yín lára o àwa sọ ti wá o àdẹ̀dàkẹ́ gbọ́ torí tẹ bá gbọ́ ó máa ṣe yín láǹfààní gan kí ló ń jẹ́ ìpínlẹ̀ terrorist all over the world ní gbogbo àdéhùn kò sí wọ́n ti ń dọ́rú ẹ̀wò it's nonsense ó dàbí kéèyàn kọ́ mọ̀ọ́mọ̀ kó máa pa àwọn èèyàn ẹni ẹni tí wọ́n ti rehabilitate wọ́n sì yìí àbílẹ̀kọ̀ wọ́n dá wọn society kẹtọ́lóṣù mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ 90% wọn á ti padà síbi tí wọ́n ti mú wọn because wọ́n ti wà brainwash wọn ọ̀dẹ̀ kọ́kọ́ ṣe ju nǹkan yẹn lọ wọ́n tẹ̀lé ọ̀pá ẹ̀kọ́ yìí kọ́kọ́ ṣe gbogbo ẹ̀ àwọn tẹ̀lé kó sínú military nínú wọn tọ́kọ́ sínú tíbú àìkó sínú military àwọn jẹ́ kẹ́ mọ̀ wípé kò sí nǹkan tó lè pè yí bí kẹ́ flush gbogbo wọn out of the military because torí pé àwọn ọlọ́pọ̀ ìlú military lè ní òun ló fà á tó ṣe ń sabotage àwọn ẹlẹ́wọ̀ àwọn amítọ̀ ń pa kò sí haúsá kò sí fúlàní láàrin wọn haúsá Ìgbò àti Yorùbá ló ń pa ẹ lọ wo dáadáa ẹjá jára wa ẹjẹ́ ká jára wa àjòjò lè máa pa wá bí ẹ̀fọn ká lè jáde ká máa wò wọn it's too bad ó burú jáì ẹ bá pín fídíò yìí fún gbogbo àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá gbogbo àwọn níjòyè gbogbo àwọn olóṣèlú àwọn alágbára ilẹ̀ Yorùbá ẹ bá wa sẹ́ndì fídíò yìí sí wọn ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ilé lọ́tà wà ẹ̀kúlé lọ́tà wà ilé la ṣe ní gbé o Abdulsalam wọn ló ṣèyí tán ẹ̀yin ènìyàn wa ìdájọ́ wo tó bá padà confam Abdulsalam wà guilty ohun tó bá fẹ́ kí ìjọba ṣe fún wọn ẹ kọ sí comment section
ohun tó bá fẹ́ kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò dẹ ohun tó bá fẹ́ kó ṣe fún wọn ẹ bá kọ sí comment section. Ní tèmi o tó bá wà guilty kọ́lọ̀ fẹ́ yẹn tí a gbà kò jù bẹ́ẹ̀ lọ torí pé kí ni helicopter yẹn tí ó bá máa supply weapon fáwọn terrorists ọ̀pọ̀lọpọ̀ wọn ti máa ṣe kí ni wọ́n ti back up because ibi tó bá ti ń kó lọ táwọn security personnel tó intercept wọn wọ́n á máa fẹ̀mí wọn ṣòfò ni but ọkàn wọn balẹ̀ pé káwọn kọ́ fẹsẹ̀ lásán ìlọrin kú kọ́dẹ̀ kó wá bá àwọn ibi táwọn bá wà can you imagine. Most of àwọn tàdé ń sọ̀rọ̀ wọn yìí wọ́n ń lo Nigerian network because lo Spectranet Smile àwọn international network ló ń lò tó ń sanwó monthly tó túmọ̀ sí pé kò síbi tó wà nínú gbó wọ́n máa rí network yàrá táwọn láàrin ìbùdó lọ because network tó ń lò yẹ directed to satellite ni àwa náà lè rà tó ló bá wà nínú wa ó ti ẹ̀wọ̀n èmi torí iṣẹ́ tí mò ń ṣe ṣùgbọ́n ọlọ́run ti ká dára pé ká rówó rà ọmọ Yorùbá ẹ ká lọ dira o ogún gbọ́n ní Yorùbá o àjáyínláyà o reality ni o ẹ wá 100 àwọn Fúlàní ẹ ti mọ̀ pé àwọn Fúlàní wọ́n ti ṣetán láti jagun wọ́n á lè bá wa náà ń bẹ̀ wọ́n á ṣe kí ni wọ́n á bá wa ń bẹ̀ ẹ̀yin tẹ́ bá súnmọ́ gọ́ọ̀gọ́ Ṣèyí Mákindé ẹ kìlọ̀ fún wọn ẹ lọ kìlọ̀ fún gọ́ọ̀gọ́ Ṣèyí Mákindé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó fi bàbá Olúbàdàn lọ́rùn sílẹ̀ àwọn Fúlàní tẹ́yìn bá ti mélòó ni wọn ló ń tọwọ́ bá àwọn bàbá wọn lójú ilẹ̀ Haúsá pẹ̀lú báwọn bàbá wọn pé ẹjẹ́ àwọn ni wọ́n ń dàlú nító mélòó ni wọn lẹ gbọ́ kó sọ jáde tàbí kí ó ṣe kí ní ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára àwọn òyìnbó ẹni tó bá ti mú fún nǹkan tí wọ́n ń ṣe wọ́n máa ń pa wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó lè tàbí ṣùgbọ́n